Africa Content TV. Money business can't be my fault. Only learning can't be seen. Money got you 5 million young. But no matter if it's there, but we go jumbo. As a brother, I'm going to go jumbo. Never for me, no, Mubarati Kenya. All of his first time we go for. Uncle Yalagas, Equa, the recipe. Uncle the forest in the Dodimo. Uncle the Roberts in Yanni. Only way to go, Lodi. But the bed I just see. It's a lot of your bed now. Gbogbo pátá yóò gbèrègbè. Ìgbà tí pẹ̀ láyé ọjọ́ sí. Àwọn ọmọdé bá omi lè là. Gbogbo pátá yóò gbèrègbè. Ọkùnrin nígbà yẹn ló pé ní ìrọ̀lẹ́. Báwo ló ń ìrọ̀lẹ́? Lórí lòmí ìsá pátápátá. Báńsù àwọn táwọn sá tàbí wó dédé. Àwọn tàbí wó dédé. Àwọn táwọn sára àjọni àwọn tàbí wódòdó nígbà yẹn gbọ́ngàn láti mọ̀ nígbà yẹn gbọ́ngàn láti mọ̀ bó ṣe wà ní ṣètìlójú ayé tààrà orí ẹ̀yìn tèmi èèmù dọ̀là sí wa lára kókó nínú lẹ́yìn mi àwọn tó jẹ́ kó mi kàn ní o àwọn ẹlẹ́kọ̀ọ́ ìlànà yìí. Yàtọ̀ tí wọ́n mú kọ́rọ́ sí ìbálò lọ́jọ́ ẹ̀rọ máa ń gbé.
Ọ̀pọ̀ ọmọ ọmọ ọdún mi.